káàbọ̀ padà mo ṣì wà pẹ̀lú bàbá mi ọmọ ọba Adé Ọlágúnjú. Abala tá a dé yìí àlejò mi òun ni abala tá a fi ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Bí mo sì ti mọ̀ pé ọmọ ọba ẹ̀yin gan wà ní ìgbọ́nu àṣà, ẹ̀yin náà làwa náà wò láwò kan ṣe pé sẹ́ àlí àṣà Yorùbá yìí àtẹ̀dé Yorùbá yìí a gbọ́dọ̀ máa gbé lárugẹ náà ni. Abala yìí ìbéèrè 10 ló wà tí ẹ láǹfààní láti mú béèrè 4 nínú 10 nínú àwọn ìbéèrè yìí kò ń ṣe mẹ́rin kò wáyé. Kò pọ̀jù, ó yẹ kẹ́ dáhùn 10 gan ni gẹ́gẹ́ bí ọmọ ọba. Bẹ́ẹ̀ ni a gbìyànjú. ó yẹ kẹ́ dáhùn 10 gẹ́gẹ́ bí ọmọ ọba. Abala yìí kò sí láti fagagbága nípa ta ló gbọ́ èdè Yorùbá jù tàbí ta ló lè sọ jù, ṣùgbọ́n láti dá wa padà síbi tá ti ń bọ̀, láti gbé àṣà àti ìṣe wa láti gbé lárugẹ. Mo jẹ́rìí yín. Àsìkò náà ti ṣí sílẹ̀ báyìí láti mú ìbéèrè yín. Ẹ jẹ́ àmọ́ number 1 náà. Ọ̀dà. Ìbéèrè àkọ́kọ́ ní ọ̀gánmọ̀ tó ń fi ìgbàgbó tó fi ń ṣẹ̀sín, ó ti gbàgbé pé òun náà ń bọ̀ wá dohun àgbélẹ̀he. Kí ni ìgbàgbó? Ìgbàgbó òun ni ewé ọ̀pẹ tó ti dàgbà tó ti dára nà. Ìgbàgbó yẹn àwọn tí wọ́n ń dá ẹmu tó máa fẹ́ gun òkè lọ, wọ́n rí ìgbàgbó tó dára nù ewé ọ̀pẹ. Òun ni àwọn ọmọ fi a lè gé kíní yẹn ká fi ṣe ìgbálẹ̀. Tàbí àwọn tí wọ́n ń hun apẹ̀rẹ̀, wọ́n lè hun apẹ̀rẹ̀ torí pé kò níyì mọ́ lára ọ̀pẹ, ó ti dára nù, wọ́n lè gé dànù. Sọ wá rí ọ̀gánmọ̀, òun ni mọ̀rìwò ọ̀pẹ, fresh mọ̀rìwò ọ̀pẹ tó sì ń bọ̀. Òwe yẹn bí òwe náà ni wípé ọmọ kékeré tó rí àgbàlagbà tó ti darúgbó tó ti tẹ̀, bóyá it was 7 feet tall, 6 feet tall, àgbà ti wá dé, ó ti wá bend. Ọmọ yẹn kí tó wọ́n rí tó ń fi ṣe yẹ̀yẹ́, ó bàbá ó ti tẹ̀. Ọ̀nà ṣì ń padà bọ̀ bẹ́ẹ̀. Dàgbà òun náà tẹ̀ ìjọ kan. Mo sọ bẹ́ẹ̀. Tá bá sọ̀rọ̀ nípa àṣà, I give it to you, sir. Àgbà ò ní tán lórílẹ̀, ẹ pẹ́ fún wa. Ẹ gbà o, bẹ́ẹ̀ ni bó ṣe rí gangan ni pẹ̀lú ẹtẹ̀ tó bá wa fẹ́ lójú láti fi ṣàlàyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí. Ẹ ṣeun. Ìbéèrè àkọ́kọ́ ti lọ. Ìbéèrè ẹlẹ́kẹta, number 3. Ìbéèrè kẹta. Ọmọ wo ni Yorùbá ń pè ní mọ́pẹ́? Mọ́pẹ́, ọmọ tó ń pè mọ́pẹ́, ọmọ mi àti wo eyín inú kùnyà ẹ̀ tó ti pẹ́ ọmọ pẹ́nu. Ṣé ká má wulẹ̀? Ṣé ká má béèrè abala yìí mọ́? Gbogbo béèrè yìí lẹ ń gbà o. Ọmọ pẹ́nu ló sà. Àwọn ọmọ eléyìí òkè nìyẹn. Bẹ́ẹ̀ ni. Tó máa bí wọn tán, tó máa ṣépè fún yẹn pẹ̀lú ẹ̀bẹ̀ wàhálà dé. Ọmọ tó pẹ́nu nínú ìyá ẹ̀ nínú oyún kan tó bí. Ẹ ṣe gan ni bó ṣe rí òun nìyẹn. Ẹ gbà béèrè kẹta náà, ó kù béèrè 2 káká ṣètò ńlẹ̀. Okay, I say number 8. Number 8 yẹn ti simple jù. Ó dà bẹ́ẹ̀. Òǹkà Yorùbá 60. Ọgọ́ta rí mi. Ṣáà ni mo lọ sórí 10 báyìí. Àìrọ̀. Ọgọ́ta. Ó yá number 10. Number 10. Báwo la ṣe ń kí abala tẹ́ bọ́ star tẹ́ mú ni bá ṣe ń kí onírúurú oníṣẹ́ nílẹ̀ Yorùbá? Ìyẹn máa le díẹ̀ o. Wọ́n máa fẹ́ le díẹ̀ o. Báwo la ṣe ń kí onídìrí? Onídìrí mi ò mọ̀. Ẹ kú dìrí. Ẹ kú ẹwà. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ kú ẹwà. Òyáyà. Óyá. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ la ṣe ń kí. Ṣé ká ṣe kan sí gbà yẹn? Gbogbo ẹ̀ náà lè ti gbà tán. Number 5 ńkọ́? Ẹ yá mọ́ number 5. Number 5. Ọmọ wo ni Yorùbá ń pè ní Olúgbòdì?
ọmọ Olúgbòdì, àwọn ọmọ yẹn wọ́n máa ní ìka mẹ́fà torí àwa tá a jẹ́ ọmọ tí ò gbòdì ìka márùn la máa ní, ṣùgbọ́n wọ́n máa ní ìka ẹ̀ rí i pé wọ́n máa ní kíní ìkan báyìí bí ìka tó ìka mẹ́fà instead ìka mẹ́wàá tí wọ́n lè jẹ́ 12 àwọn tí wọ́n máa jẹ́ 14 torí ó lè ní wọ́n lè jẹ́ 12 àwọn tí wọ́n máa jẹ́ 14 torí ó lè ní wọ́n ní extra 4 that is ìka mẹ́rin 14. So wọ́n tún máa ń ní lẹ́sẹ̀ méjèèjì náà. wọ́n á lẹ́sẹ̀ náà èmi lè ní lọ́wọ́ kó má ní lẹ́sẹ̀, èmi lè ní káàkiri. Èmi ti rí ọkùnrin tó ní ìka mẹ́fà rí, in fact èmi ti rí èèyàn tó ní ẹsẹ̀ 3, ṣùgbọ́n ẹ má yẹ ká lọ síbi yẹn lónìí. Ẹ ṣeun àlejò mi, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ pẹ́ fún wa, àárí yín pẹ́ láṣẹ Olódùmarè. Ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ Ọmọlọ́lá Talk Show, èmi lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, ọmọ ọba Ọmọlọ́lá Adépéjú. Èmi á mọ̀ wípé èmi lọmọ ọba méjì, ìkan lóde Ọ̀tàn Àfòlé, ìkan lóde Èjìgbò. Bẹ́ẹ̀ ni tí mo bá kíra mi ní ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀, èmi nìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí. Bẹ́ẹ̀ ni ọmọ Ọ̀tàn Ayégbájú, ọmọ Ọ̀tàn Àfòlé yín, òun náà rè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwòrábí. Tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ tún jẹ́ ká jọ pàdé lórí ètò lákọ̀tun. Ẹ ṣé o.